torí pé àwọn tó ń po àgbo yìí wọ́n wà nínú ẹgbẹ́ àwọn bí àwọn bàbá wa Yóyó Bìsà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ wà nínú ẹgbẹ́ àwọn Apoogun. Ṣé mọ̀ pé òfin orílẹ̀-èdè Nàìjíríà nínú constitution Nàìjíríà ó fi àyè gba ẹnikẹ́ni láti associate ara rẹ̀ láti have freedom of association. Torí bóyá tó pé ká lọ pé iléeṣẹ́ tí wọ́n ti gbòòrò tó lójú ti wá ní tí ìjẹ́ ká ti máa wẹ́gbẹ́ kiri. Nígbà tí ẹ bá ṣe dé standard tí stein gbọ́dọ̀ pé standard rẹ̀ ń ṣe jáde by that ẹ máa rí pé most àwọn tẹ̀ ń dárúkọ yẹn bí ẹ bá wò wọ́n a bá wọn lẹ́nu iṣẹ́ yẹn wọ́n ti wà síwájú wa. Bóyá nígbà díẹ̀ lákòókò díẹ̀ bóyá àwọn náà máa lè darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní agbára láti ṣe ẹgbẹ́ for now. Ẹgbẹ́ tá à ń ṣe ẹgbẹ́ NAFDAC àti ẹgbẹ́ custom àti ẹgbẹ́ federal government commission for meet up òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà tí o ti meet up òfin orílẹ̀-èdè Nàìjíríà tó lọ ń ṣe pé ó bá meet up tó fẹ́ kẹ́gbẹ́ sọ fún ẹ pé kó má sanwó ìjọba ni. So èyí ló jẹ́ kó jẹ́ pé àfihàn ṣe priority because ẹ lè decide láti má join ẹgbẹ́ ẹ lè fẹ́ bá ẹgbẹ́ ṣe. So there is freedom of association and freedom of the